Is it too late to have an Ìwúre Ọdún Titun? No, it isn't, for the year is still fresh. So stay after me. Lákọlábo la ṣe tayé, líle ní takọ, rírọ̀ ní tabo. Ọdún èyí, á yabo fún mi o. Ẹ̀rọ̀ ni yóò bá wá. Ọdún ò ní le koko mọ́ mi. I pray for all members of my community that your life shall tap from the àṣẹ of ọtí, for the alcohol never spoils. Its aura is forever fresh and its strength forever potent. Ọtí kìí tí, ayé yín ò ní tí. Mark my words, in 2026, congratulations is a word you will hear more than you have ever heard in your life. You will sow seeds this year and they shall germinate. But you, the sower, shall not suddenly become a seed to be buried into the ground. Nítorí àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tàwa ó tẹ̀lẹ̀. Ilẹ̀ ò ní kánjú gbé àwa mi. Àwa ó tẹ̀lẹ̀ pẹ́, ṣùgbọ́n a ò ní tẹ̀lẹ̀ níbi ó gbé lójú. Níre níre là ń sọ̀rọ̀ atare. Níre níre lọmọ aráyé ó máa sọ̀rọ̀ tàwa lọ́dún èyí. Ire owó, ire ọmọ, ire àìkú baálẹ̀ ọrọ̀. Nípele nípele láṣọ ìgúnnukó. Nípele nípele ni ire tàwa. Èyí tá a sì wí yìí, arọ̀ ti rọ̀ mọ́, àṣẹ sì ti gùn. Àṣẹ Elédùà ni. Eagle aromatic schnapps ni wọ́n rán mi sí yín lónìí wípé kí n máa wúre fún ẹ̀yin tèmi. Kí n sì jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nínú ọdún tá a wọ̀ yìí, gbogbo wa la ó ṣe rere.